Evans mi ẹ máa ń sọ pé mo gọ̀ àbí ara àwọn òmùgọ̀ tí mo gọ̀ màá tún fi ràn yín lénìí. Ijoba Lande mà tún ti ju okòrò mi ẹ̀gbọ́n kan tó sọ. Mo máa ń sọ pé tẹ́ bá gbọ́n jù mí lọ wàláhì tàláhì ẹ lè gọ̀ tó mi. Mo fọlọ́ọ̀bà búra ẹnìkan wà bíi tí mo fẹ́ fi ràn yín ó wà lára àwọn tó ti wùwà wèrè sí mi rí sí ex mi bọ̀ mo dẹ̀ tún wá bí sẹ́ẹ̀. Lande. Charlie. Ló ń ṣe publish àyíká tí mo ní gbogbo àná ẹ̀jẹ̀ bọ́ yìí. Abrako. Ẹ jẹ́ kí gbé kámẹ́rà sójú yìí. Gbé kámẹ́rà sójú mo ní o pẹ́ dé o gbé kámẹ́rà sójú mi ṣé nǹkan tí mo bẹ sọ nìyẹn. Mo pẹ́ náà ni. O pẹ́. Ṣé nǹkan tẹ́lẹ̀ àtẹ́jọ sọ nìyẹn onímọ̀. Ẹ má wọrí. Abrako. Sẹ́rí bí mo ṣe wà ẹ́. Ṣé mọ̀ pé ọlá pé mi kàn ìyá gíran ni. Ṣé mọ̀ pé ibi iṣẹ́ tí mo wà yìí. Kálẹ́ lómi ni kò ní wá. Wá àjòjì ní wáyé mo ti fún ẹ lówó ẹ̀sùn kí ló tó mi lówó. Sọ̀rọ̀ pé ẹ wà lára àwọn tó ń bá ẹ̀sìn mi sùn. Ọ̀gbẹ́ni gbẹ̀gbẹ̀ tó rà. Mo fọlọ́ọ̀bà búra. Mo mọ. Ìpè bàbá ti ẹgbẹ́ yẹn náà. Ẹ dúró ẹ̀wá ẹ̀gbọ́n ṣé yẹn ló wá gbé kámẹ́rà. Ẹ̀gbọ́n Ọlọ́run mo mọ̀. Mo fi títóbi ọlọ́ọ̀bà mo fi ọlá àwẹ̀ Ramadana tó lọ mo fi búra. Ṣé nǹkan tó pẹ́ dé fún ìyá? Ẹni sùúrù last year ẹ ṣe pé ẹ sọ fún ẹ̀sìn mi pé kó wá bá. Ẹ ṣe fọwọ́ ṣe ni producer lèmi náà. Èmi promote àwọn èèyàn ní kí ló tó jẹ báyìí. Ẹ promote àwọn èèyàn. Àwọn tí mo yẹ tí mo ti promote ni. Ẹ̀gbọ́n last year gbogbo bẹ́ẹ̀ ṣe ń bá sọ̀rọ̀ ọwọ́ mi ni fóònù wà láìtàlá. Bóyá ò gbọ́wọ́ tá à ń sọ wọ́n pé kó wá sí location pàtàkì ṣiṣẹ́ ni. Kó wá sí location. Èmi kẹ́fẹ̀ẹ́ dẹ́ka ẹ̀ mọ̀ ni pé ẹ dẹ̀ tún pè mí síṣẹ́ mo dẹ̀ tún wá. Nítorí sọ pé jùlọ ẹ̀yin lọ èmi free àti wá ẹ̀yin lẹ rí ọkàn máa jẹ yín. Làdẹ gbọ́dọ̀ tó ń sọ ìwọ náà sọ pé láti. Jíkà lọ ṣiṣẹ́ ìjọba gbogbo ti pẹ́ dé. Gbogbo tẹ́tẹ́ mọ̀ ń ṣe ní industry yẹn ẹ wá ṣe ẹ fẹ́ produce YouTube kan kíní kan. Ṣebí ara àwọn YouTube tá ń promote náà ni. YouTube lẹ́ ń promote. Kí ló dé tó jẹ́ pé tẹ́ ẹ̀ bá gba pátá nídìí èèyàn. Àwọn òṣèré bẹ́ẹ̀ irọ́ àwọn ọ̀gá náà wá ṣe ọ̀gá ṣé kí wàá wò lè bá ṣe. Ẹyin gangan. Ẹ tí mò ń sọ yìí. Ṣé wọ́n kẹ́mi mo fún ẹ lọ́wọ́ tí mo pè wá sí location. Ẹni sùúrù sẹ́mọ̀ pé kálẹ̀ kóòtù fún kábíyèsí ẹni sùúrù ẹ tá kàmdà sẹ́mọ̀ pé kálẹ̀ lómi ni sẹ́mọ̀ pé máa ní sínú kò sá sí lọ́dọ̀ mi. Lande ṣọmọgbà ọmọọṣẹ́ ni but ọmọgbà ọmọọṣẹ́ ti wà. Ẹni sùúrù ẹ ṣe pé gbogbo ọ̀rọ̀ tẹ́ ń bá sọ ọ̀rọ̀ ọmọ sí àbọ̀gá ni. Ọ̀rọ̀ wo la ń dá àwọn 21. Ẹ̀yin lẹ mọ̀. Ọmọọṣẹ́ ti wà ní. Ọmọọṣẹ́ yìí kìíní ẹ sáà stop ẹ̀ ní industry. Àwọn ò lè ṣe ewé ọ̀gá làwọn ṣe. Ẹ ń ṣe àwọn máa ń bá wọn tó ṣe wí. Ẹ rí Abrahamako. Ó fọ́ pé mo lè wá bí sẹ́hùn èmi máa wà èmi ò gbọ́n pa. Àwọn tó ṣe máa ń bá wọn wí ni. Ẹ múra sí i. Àwa ti ẹ̀pọ̀ àìmọye tínú wọn ń dùn sí yìí. Ó ti dáa. Bá ṣe ẹ̀pọ̀ kun là ń ẹ̀pọ̀ obìnrin. Ẹ sáà máa ṣe dáadáa ẹ ṣe nǹkan torí tọ́lọ́. Jáde lọ sí iṣẹ́ dáàmú tí mi. Ó yẹ jà èmi á yà sẹ́yìn.